Olúwa pé kọ́ sí. Gbogbo àwọn ọ̀tálẹ̀ Yorùbá tó bá lọ Bọ́lá sílẹ̀ gbọ́kú. Gbogbo àwọn ọ̀tálẹ̀ Yorùbá tó bá sùn wọ̀n ní jímọ̀. Gbogbo àwọn ọ̀tálẹ̀ Yorùbá má jẹ́ kí ilẹ̀ Yorùbá gbà wọ́n. Ọlọ́run jẹ́ kí alálẹ̀ Yorùbá kó máa gbé wọn mì nítorí ọ̀sán yìí. Gbogbo àwọn kó máa pa wọ́n ní wákàtí àti ọ̀wọ̀ yìí. Wọ́n máa ń jẹ́ èèyàn mọ́. Wọ́n máa ń gbèrí mọ́. Ọmọdọ́mọ wọn kó máa ní àlùbáríkà. Wá ṣe gbádùn lẹ̀ Yorùbá wọ́n tó sọ lẹ̀ Yorùbá bí ìdàkudà nígbà tá a wà kékeré kò sí orí aago tá a rìn mo lọ sí municipal primary school ní Surulere nígbà tí jákòó sọ school di àárọ̀ ọ̀sán alẹ́. Slot èmi alẹ́ ló bọ́ sí. At the age of 8-9 years 10 years a máa ń fi ẹsẹ̀ rìn láti Randu níbi Ọ̀bẹ̀lẹ̀ máa fi ẹsẹ̀ rìn dé Coast Street ìdílé bàbá mi ní òru kò sí pọ́nmọ́pọ́nmọ́ tó máa gbé wa. Ìgbà tó wà ní age of 16, 17, 18 ìmọ̀ rìn láti Kasali Street ní Ìtìrẹ́ máa lọ wo bọ́ọ̀lù ní National Stadium máa lọ wo training Flying Eagles àti Green Eagles ọ̀kì lọ sí Jálùpọ̀ ọ̀kì lọ sí Game Village máa fẹsẹ̀ rìn bọ̀ ní 9 fún mi pé bàbá jẹ gba lọ́dọ̀ mọ́mí mi o but mo wà inspire pé èmi náà fẹ́ di footballer máa lọ máa wo training wọn ṣùgbọ́n tí bá délé mọ̀ pé màá jẹ tán o ṣùgbọ́n bàbá yẹn fàyọ ni pé òru ọ̀gànjọ́ tá à ń rìn yẹn gbọmọgbọmọ ò gbé wa o. Ẹ wá wo àwọn ọmọ wa tó wá di area boys. Àwọn ọmọ wa jẹni tó pé wọn ò ríṣẹ́ ṣe, wọ́n jáde yahoo ló ń ṣe, wọ́n jáde wọ́n wá jọ yẹn gbẹ́kẹ́gbẹ́ láti fi survive. Ní 80s tó bá yẹ ní British Embassy wọ́n máa fún ẹ ní visa 1 year or 2 years. Ọwọ́ kan l'Amẹ́ríkà máa fún ẹ ní visa àwọn adẹni tó ẹ pé àwọn ẹ́mbásì wa ń fi wá jẹun báyìí. Ẹlòmíín wà ní gbogbo ilé ní kò tí jẹun àárọ̀. Tó ẹ pé ẹsẹ̀ ló